ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé ohun mẹ́ta pàtàkì kan wà tí Yorùbá fi ṣàdúrà ẹ̀mí gígùn fọ́mọ ẹ̀dá láyé? Àkọ́kọ́ ni ẹyẹ igúnnugún. Wọ́n á ní gúnugún kì í kú léwe, wàá dàgbà wàá darúgbó. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, Yorùbá tún máa lo ìjàpá tá a tún ń pè ní alábàáhùn láti ṣàdúrà ẹ̀mí gígùn fún èèyàn láyé, nítorí pé kùjẹ́kùjẹ́ ló gbó ahun, alábàáhùn kan kì í kú ní kékeré. Alábàáhùn tẹ́yìn ń wò ó, ǹjẹ́ ẹ mọ̀ pé alábàáhùn a máa pẹ́ láyé? Kódà alábàáhùn a máa lo 300 ọdún láyé, a sì máa lo 600 ọdún láyé kó tó kú. Yorùbá láròjinlẹ̀ púpọ̀, ọgbọ́n pọ̀ fún àwọn baba ńlá wa. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀, ibi à ń lọ gan aládé yìí, torí bó kò bá jìnnà yìí lákì í kó. Ẹlẹ́ẹ̀kẹta ni ohun tí wọ́n ń pè ní mọ́pẹ́. Yorùbá ní wàá pẹ́ láyé bí mọ́pẹ́ ti pẹ́. Ǹjẹ́ yín mọ ohun tí wọ́n ń pè ní mọ́pẹ́ bí? Tẹ́yin ò bá mọ̀, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí Yorùbá ń pè ní mọ́pẹ́. Igi ọ̀pẹ ni Yorùbá ń pè ní mọ́pẹ́. Igi ọ̀pẹ a máa pẹ́ nígbó kárin kéṣe ni. Gbogbo igi ló wọ́wé ọ̀pẹ ò wọ́wé rí, àti wọ́wé ọ̀pẹ ó dọ̀run alákejì. Fún àǹfààní ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀, òun lẹ ti gbọ́ yìí o. Mọ́pẹ́, igi ọ̀pẹ. Yorùbá tiẹ̀ tún máa sọ wípé igi tó tọ́ kì í pẹ́ nígbó, bíi ti igi ọ̀pẹ kọ́ o. Igi ọ̀pẹ a máa pẹ́ nígbó kárin kéṣe ni. Abíọ́dún lèmi ń jẹ́ o, bàbá tó bí mi ló ń jọ́ Láwuyì. Ǹjẹ́ títí dìgbà míì tá tún máa pàdé tá mọ̀ mákọ̀tún wá fúnra wa, ẹ̀yin ò ní kú, èmi náà ò ní kú, ẹ jẹ́ ká jọ máa fa ìkú dẹ́gbẹ̀ra. Ó dìgbà.